إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. آمين آمين. اللهم صل وسلم وبارك وارحم وترحم على سيدنا ومولانا محمد حتى ترضى. وإذا رضيت حتى كانت ملء ما في علمك وزنته وعددا وحتى تعلمني أسرار حكمتك وتفهمني جوامع كلماتك وتحفظني جوامع كتابك وتفسير آياتك بحفظ إنا نحن نزلنا ذكرا وإنا له لحافظون. اللهم افتح لنا كتابك وسنة نبيك ظاهرا وباطنا وارزقنا العمل بهما بجاه ذاتك المقدسة اللهم آمين. الحمد لله رب العالمين. adúpẹ́ fún Ọlọ́run wa alhamdulillah ọba wa tó dá wa tó ní kí a máa bẹ lókè ìpẹ̀. wíwà lókè ìpẹ̀ wa ó ṣamọ̀nà wa sí ojú ọ̀nà tó tọ́ tí ń jójú ọ̀nà Islam. àwọn èrè ìjẹ́ àánú oore ìdùnnú tí a máa lò táà fi palẹ̀ máa kì á mà kalẹ̀ ẹnu ẹ̀ ní Ramadan àtàwà nínú èyí. Ọlọ́run ò jẹ́ ká bá àánú rẹ̀ pàdé lálẹ́ kì á mà. àmín. afàsìkò ìtọrọ fáwọn sábàbí wa tẹ̀lá torí bàbá wa Alhaji àgbà bàbá wa Sheikh wa Muhammad Kamaluddin Al-Adabi ọlọ́mọsà kẹwọn àfá àwọn Sheikh Tajul Adabi ọlọ́mọba wa bùkún orí wọn. bàbá wa Sheikh wa Abubakar Agbarigidoma ọlọ́mọsà bá wa kẹwọn. àfá àwọn àfá àṣákí ọlọ́mọsà bá wa kẹwọn. bàbá wa Sheikh Musa Tajul Adabi ọlọ́mọba wa bùkún orí wọn. bàbá wa Lágége ọlọ́mọsà bá wa bùkún orí wọn. àti irú wọn bẹ́ẹ̀ mọ́ yọ wọn lẹ̀ láìkẹ́ o albarka la ilaha illallah. gbogbo àwọn dáadáa rú wọn tọ́lọ́run ṣe kárí ayé ọlọ́mbà àbùkún orí wọn fi dérí àwọn àlùfáà wa nílẹ̀ yìí. bàbá wa Sheikh wa Shitu Sani Sakete àti irú wọn bẹ́ẹ̀ ọlọ́mbà wa kẹ́ wọn bá wa gẹ̀ wọ́n o. bàbá wa Ṣóyé Abdulaziz Ṣóyé ọlọ́mbà wa kẹ́ àwọn náà bá wa yáfi wọn. àlùfáà wa Sheikh wa Dr. wa Abdulrahim Shitu Sani tí wọ́n jẹ́ olùgbọ̀wọ́ olùdarí wa níbi ètò yìí ọlọ́mbà àmójútó wọn o àti wọn àtàwọn àti gbogbo ohun ní wọn má jẹ́ kí àpadà sí burúkú bá wọn. bá a ti wá tọrọ fún wọn yìí Ọlọ́run jẹ́ ó kárí gbogbo àwọn àlùfáà wa tó ti kọjá láyé yìí. àwọn fàsìkò yìí tọrọ fún ọlọ́lá wa jùlọ Alhaji wa Haji Abdulrazak àti gbogbo àwọn ọmọ bàbá wa Alhaji wa Seifu Saka Àríkọ́ṣe tí wọ́n jó ń sábàbí ìgbọ̀wọ́ ètò yìí ọlọ́mbà jó ń sábàbí dáadáa fún ẹ̀yin náà ọlá la ilaha illallah. Alfa Abdurraufi lásìkò ní ọwọ́ àsìkò yìí a fi bára wa sọ̀rọ̀ díẹ̀ nípa àǹfààní àdúà ṣíṣe àti pàápàá ṣíṣe àdúà nínú Ramadan irú ògo owó irú ọlá wo ló wà fún. a ní inna du'a ibadatun azima. àdúà tá a rí yẹn
ìjọsìn ọlọ́run tó tóbi jù ní tó gbangban. Gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run bá pẹ̀kún ẹ̀ kó jẹ́ aládùúwà èèyàn, irú ẹni bẹ́ẹ̀ yóò jẹ́ ẹnìkan tí ọlọ́run ọba gbogbo fún ni. Wa qurbatun jalila, ọ̀nà tá ń gbà súnmọ́ ọlọ́run tó dájú ni, ọ̀nà tá ń gbà súnmọ́ ọlọ́run tó gbangban ni. Ètì torí ọ̀rọ̀ Sayyidina Ali karramallahu wajhahu radiyallahu ta'ala anhu qala, òun ló sọ báyìí wípé qala rasulullahi sallallahu alaihi wasallama, olóńṣe ọlọ́run sọ báyìí wípé ad-du'a'u silahul mu'min, àdúà ṣíṣe òun gan ní da ìmújagun gbogbo ìgbésí ayé mùmìnì tó bá jáládùá, gbogbo aburú yòówù tí ó bá fẹ́ kọlù àdúà kápẹ́. Allahu akbar. Ànábì ò tí dádúró ń bẹ̀, ó ní wa imaduddin. Àdúà yìí òun náà ni òpó ẹ̀sìn, òun náà ni ìpìlẹ̀ ẹ̀sìn. Bí àwọn bá jáládùá, gbogbo yòówù tó bá wù kó fẹ́ sọnù sí, ọlọ́run ó darí ẹ̀, yóò darí ẹ̀ síbi ọ̀nà tó tọ́. Ànábì ó tún wá pẹ̀kún ẹ̀, ó ní wa nuru samawati wal ardi. Àdúà yìí òun náà ni ìmọ́lẹ̀ tí ń tẹ̀mọ́lẹ̀ kárí sámà àti ilẹ̀. A jẹ́ pé àdúà tarí yìí ó lọ́lá púpọ̀. Àwọn àfáà jẹ́ kó yé wa pé la yada'uha illa ajiz, ẹni rẹ̀ nìkan kó fi àdúà ṣíṣe lẹ̀ àfi ọ̀lẹ ènìyàn. Wala yaghfalu anha illa mahrum, sì ní rẹ̀ nìkan tí ò ní bìkítà àti ṣàdúà àyàfi ẹni tá a bá hánà oore fún láyé ń bí, tá a tún hánà oore fún ní alkiyama. Nu'man ibn Bashir, ìkánú àwọn sàhábà Nabi wa Muhammad tó lọ́lá jùlọ, òun ló sọ báyìí pé qala Rasulullahi sallallahu alaihi wasallam, ó ní òjíṣẹ́ ọlọ́run ó sọ báyìí nínú ẹgbà wá ọ̀rọ̀ tí àwọn gbọ́ lẹ́nu Annabi Muhammad, ó ní inna du'a huwa al-ibada, ó ní ẹ̀rá àdúà ni, àdúà tẹ́ rí yẹn, gbogbo ẹni tọ́lọ̀ ń bá rọ̀ lọ́rọ̀ lẹ́yìn ìgbà tí ó bá kírun tán tó ṣe tọ́lọ́run tán, kó á já aládùúwà èèyàn ìtúnsin lọ́hun ni. Gbogbo ọ̀nà yòówù tó bá wù ká lè máa gba ṣàdúà tó jẹ́ ọ̀nà tọ́lọ́run tànábì ní o, torí ọ̀nà pọ̀ táwọn èèyàn fi láwọn fi ń ṣèjírẹ́bẹ̀. Ìjírẹ́bẹ̀ tọ́lọ́run tànábì, à ń dá orúkọ Ọlọ́run ni, à ń kí al-Qur'ani ni, à ń kí àwọn azkaru tó dá tànábì ńlẹ̀ fún wa ni ibadatun, huwa al-ibada, ìjọsìn ni fún Ọlọ́run. Gbogbo ẹni yòówù tí ń bá jókòó rú ẹ̀, yálà ó jókòó àdúrà fi ń béèrè ààbò ní ọmọ kọlá dẹ̀ tí ń sin lọ́hùn fún, yálà ó jókòó ń ṣàdúrà ń fi ń béèrè arzikí kan ni wọ́n mọ kọlá dẹ̀ tí ń sin lọ́hùn fún, yálà ó jókòó ń ṣe àdúrà kan ń fi ń wóore kan ní ọ̀làdá tí ń sin lọ́hùn wọ́n mọ kọ fún torí pé ń ṣe àdúrà. Thumma qara'a, lẹ́yìn náà Ànábì wa Muhammad, Ànábì wa káyà yìí nínú al-Qur'an al-Karim. Ànábì sọ wáyé pé bismillahir rahmanir rahim, wa qala rabbukum ud'uni astajib lakum. Bismillahir rahmanir rahim, wa qala rabbukum ud'uni astajib lakum. Innal ladhina yastakbiruna an ibadati sayadkhuluna jahannama dakhirin. Sayadkhuluna jahannama dakhirin. Ọlọ́run sọ fún wa nínú al-Qur'an al-Karim, wa qala rabbukum ud'uni astajib lakum. Nígbàtá Ànábì wa Muhammad tó ka àdísì yìí fáwọn sàhábà, òun ló wá fi áyà yìí fi pẹ̀kún ẹ̀ pé ọba yín
ọba tó dá yín, ọba tó ní kẹ́ máa jẹ́ èèyàn, tẹni tó ní kẹ́ máa jẹ́ abẹ̀mí, tó ní kẹ́ máa jẹ́ mùsùlùmí. ud'uni astajib lakum. Ọba náà ló sọ gbólóhùn yìí pé gbogbo ohun tẹ́ ẹ bá ń fẹ́ ọ̀dọ̀ tòun ni kẹ́ ẹ ti béèrè. Owó lẹ́ ń fẹ́ ni ẹ dojú ẹ̀kọ́ mi, mo ní lọ́wọ́ tí ń fún yín. Àlàáfíà lẹ́ ń fẹ́ ni ẹ béèrè lọ́wọ́ mi, ń fún yín. Àgbéga lẹ́ ń fẹ́ ni ẹ tọrọ ẹ̀ lọ́dọ̀ mi, ń fún yín. wa qala rabbukum ud'uni astajib lakum. wa qala rabbukum ud'uni astajib lakum. Ọlọ́run ní kì í sọ̀rọ̀ àsọgbánú. Ọ̀hìn tí mo wí bó ti rí nìyẹn. Gbogbo ń tẹ́ ẹ bá ń fẹ́ èmi mo ní kápá rẹ̀ lọ́wọ́. Kò sí ń tẹ́ ẹ fẹ́ béèrè lórí ayé tí ì ní fún yín. Kò sí ń tẹ́ ẹ fẹ́ béèrè lórí alkiyama tí ò sí lọ́wọ́ tèmi Ọlọ́run ìní gbà wín ẹ̀. Ìní gbàgbà fún. Ẹ dákun ẹ tọrọ nǹkan báyìí fún mi kí n béèrè lọ kí n fún àwọn ẹni tí ń béèrè nǹkan lọ́wọ́ mi ò sí fọ́lọ́run. wa qala rabbukum ud'uni astajib lakum. wa qala rabbukum Ọlọ́run máa fẹ́ràn wa púpọ̀. ud'uni astajib lakum. Ọlọ́run ní bó tilẹ̀ wù kó máa ka yín gógó, bó tilẹ̀ wù káyé ó máa dà yín láàmú, ọ̀dọ̀ mi ni kẹ́ ẹ ti béèrè ìrọ̀rùn ayé. wa qala rabbukum ud'uni astajib lakum. Ẹni ó lè jẹ́ yín pè ò sí àfi èmi Ọlọ́run nìkan mo lè jẹ́ yín pè, bẹ́ẹ̀ bá ti ń pè mí ń jẹ́ yín. ud'uni astajib lakum. ud'uni astajib lakum. Bẹ́ẹ̀ pè mí lóru gànjọ́ ń jẹ́ yín. Bẹ́ẹ̀ pè mí ní àsìkò ìyálẹ̀ta ń jẹ́ yín. Bẹ́ẹ̀ bá pè mí láàárọ̀ ń dá yín lóhùn. Bẹ́ẹ̀ pè mí lọ́sàn-án ìní bojú ẹ̀yìn àti dá yín lóhùn. Kódà bó di ìrọ̀lẹ́ bó di àsìkò alẹ́ àbóhùn Ọlọ́run ní ọba kan ò sí. Tẹ́lẹ̀ pè tó dá yín lóhùn àfi mí nìkan. ud'uni astajib lakum. wa qala rabbukum ud'uni astajib lakum. Kó àwa la ní ń tà ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run lọ́kọ̀ọ̀kan tí ó jọra wọn. Ọlọ́run ní ẹ béèrè lọ́wọ́ mi kí n fún yín ní ń tẹ̀ ń fẹ́. innal ladhina yastakbiruna an ibadati sayadkhuluna jahannama dakhirin. sayadkhuluna jahannama dakhirin. Ọlọ́run ní ó súnmọ́ ó ṣe ń ṣe káwá ráwọn kan kí wọ́n ní kò sí ohun táwọn ó béèrè lọ́wọ́ Ọlọ́run kí wọ́n fojú tẹ́ḿbẹ́lú Ọlọ́run kí wọ́n sọ Ọlọ́run di ọba tí ò lọ ọba tí ò lágbéga ọba tí ò ní nǹkan kan lọ́wọ́. innal ladhina yastakbiruna an ibadati sayadkhuluna jahannama dakhirin. innal ladhina yastakbiruna an ibadati sayadkhuluna jahannama dakhirin. Tá bá wá rí ẹnìkan nínú ọmọ Ádámà kò wá rẹ́nìkan tó lè pè tó jẹ́ mi Ọlọ́run nǹkan mi ní lọ dojú ìjọsìn rẹ̀ kọ, ẹlòmíì ní lọ béèrè nǹkan lọ́wọ́ rẹ̀, ẹlòmíì ní ń pè ń bàbá rẹ̀, ẹlòmíì ní ń pè lọ́lọ́run, Ọlọ́run ní kò ní lábọ̀ ọjọ́ àlùkìyámà ilé náà ayé mùsíbà láti máa pàdé. innal ladhina yastakbiruna an ibadati. Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ̀mí Ọlọ́run lẹ̀ tó tún lọ wọ́ Ọlọ́run míì, ó fi mí lẹ̀ ó lọ wá alárànṣe míì, ó fi mí lẹ̀ ó lọ wá ọba mìíràn. Èmi Ọlọ́run ọba kọ́ ló pàtàkì nǹkan mi ní pàtàkì Ọlọ́run ní mo ní kí wọ́n sí. sayadkhuluna jahannama dakhirin. sayadkhuluna jahannama dakhirin. Láwọn ògóǹgó orí àǹfààní tí ń bẹ fàdúà bàdúà ti tó
iná ní mú wa sọ gbogbo léyìí tá à ń sọ yìí àmọ́ ààrẹ rìn àti ó máa bẹ lọ́hùn àdúrà rẹ̀ láàárọ̀ àti nǹkan kan náà ní ń béèrè ọba tó dòru nǹkan kan náà ní ń béèrè bí n ti ń béèrè ẹ̀ tó kò rí nǹkan náà iná làwọn àáfàá fi jẹ́ oyè pé wahzaru al-ajala ìkájú ń bi àdúrà ṣíṣe ẹja sáfún. Allahu akbar. bá a bá ń ṣàdúrà ẹ má jẹ́ ká máa kájú gbígbàdúrà pé àyèéṣe ìgbà àtijọ́ òmò ó ti ń ṣàdúrà ẹ̀kọ́ ọlọ́run ò gbà wọ́n ní ṣe ní ọjọ́ méje mo mú lọ ọjọ́ mọ́kànlélógójì síbẹ̀síbẹ̀ òun ò rápẹrẹ gbígbàdúrà àbáni wàkúùnù ala yaqini ẹ máa jẹ́ ẹrú tí yóò máa bẹ lọ́hun tí ìdánilójú pé ala yaqini bí qurbil fard ìṣípayá gbogbo ohun tí ń bẹ pẹ̀lú ẹni kí èèyàn máa ní ìdánilójú pé ìṣípayá náà ti dé lábẹ́ àdúrà tí yàn ń ṣe wa husuli yusra ìrọ̀rùn sì ti dé bá ní lẹ́ni tí ń bá ń ṣàdúrà àwọn èrò tó yẹ kó máa wá sọ́kàn rẹ̀ nìyẹn gbogbo ẹni yóò tí ń bá ń ṣàdúrà báyìí yóò kọjọ́ náà ó lè pẹ́ tó báyìí yóò kásìkò náà ó lè jìnnà tó kó má ní ìkájú lórí ẹ ud'uni wa qala rabbukum ud'uni astajib lakum innal ladhina yastakbiruna an ibadati sayadkhuluna jahannama dakhirin. ọ̀gá wa annabi wa Muhammad sallallahu alayhi wa sallam. annabi sọ fún wa wípé yustahabu li ahadikum ma lam ya'jal. annabi ní afẹ́ fún gbogbo èèyàn kọ̀ọ̀kan nù wa bí ń bá ń ṣàdúrà kíkàjú ó má sínú ọ̀rọ̀ rẹ̀ yaqulu da'awtu falam yastajibu li yóò máa wá sọ igbó ọlọ́run akúkú ń pọ̀ ọlọ́run náà kò kúkú dá wa lóhùn akírun àyànnáfílà gbogbo ń dá a ṣe láṣe wọ́n ní a máa ṣàdúrà lóru Ramadan àṣeṣeṣe àrójútu ẹ̀ àṣe sàárà àṣetọrọ ìyanu àrójútu ẹ̀ gbogbo ibi tó yẹ ká ṣà gbogbo ibi tó ẹni tó yẹ ká lọ bá ká ṣàdúrà fún wa àrójútu ẹ̀ àpè àwọn èèyàn kan ké Kùránì fún wa àrójútu ẹ̀ ànábì ni ẹ má máa wí bẹ́ẹ̀. qala rabbukum ud'uni astajib lakum innal ladhina yastakbiruna an ibadati sayadkhuluna jahannama dakhirin. ọ̀gá wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. òun ni wọ́n ń sọ lẹ́yìn gbogbo àwọn ọ̀rọ̀ tó máa dámà bá sọ ànábì ní ó ní ud'u Allaha wa antum muqinuna bil ijaba. sallallahu alayhi wa sallam. ẹ máa pọ̀ lọ́hun ẹ máa bẹ Ọlọ́hun kẹsì máa nígbàgbọ́ gbígbàdúrà pé ọkọ̀ọ̀kan yín ó balẹ̀ pé ọba náà ó gbàdúrà yín kí ìgbàgbọ́ yín ó dúró ṣinṣin lérí pé Ọlọ́hun ó gbàdúrà yín. ẹ má rò pé gbogbo ohun tẹ́ ẹ bá ṣe ládùúà ẹ ṣe ó lọ lásán. Ọlọ́run mà tóbi púpọ̀ fẹ́ràn wa. wa qala rabbukum ud'uni astajib lakum innal ladhina yastakbiruna an ibadati sayadkhuluna jahannama dakhirin. Ànábì ní bẹ́ẹ̀ bá ń bẹ lọ́hun ud'u Allah bó bá ṣàárọ̀ ni ẹ jí pọ̀ lọ́hun bó ṣe òru ni ẹ jí pọ̀ lọ́hun bó ṣe ọ̀sán ni ẹ máa pè é bó ṣe àgbóṣe rírìn ni ẹ máa pè é bó ṣe ìjókòó ni ẹ máa pè é gbogbo ìṣesí yòówù tó bá wù kẹ́lẹ̀ wà ẹ máa pe Ọlọ́hun wa antum muqinuna bil ijaba ẹ gbà wípé gbígbàdúrà súnmọ́ yín. wa qala rabbukum ud'uni astajib lakum. Ànábì ní wa'lamu anna Allaha la yastajibu du'a min qalbi ghafilin. Dájúdájú o àdúrà ẹni tí kìí gbà lẹ́ni tí kò bá bìkítà sọ́lọ́hun lẹ́ni tí ò bá mọ pàtàkì Ọlọ́hun lẹ́ni tí ò bá mọ̀ pé Ọlọ́hun lọ́ba tó lágbára tí ń pín sọ́tún tí ń pín sósì òun náà ní ṣàánú ẹni ọwọ́ ẹnìkan làbó wà ọwọ́ ẹnìkan làánú wà
ọwọ́ ẹnìkan lórí eré wa qala rabbukum. wa qala rabbukum ud'uni astajib lakum. innal ladhina yastakbiruna an ibadati sayadkhuluna jahannama dakhirin. iná lọ́lọ́hun ọba tó dá wa tí ló fi bùkátà ká má pẹ̀lú mi òun nìkan ni ká pè ọ̀dọ̀ òun nìkan ni gbogbo nǹkan ń bẹ kò sí lọ́wọ́ ẹnìkan. innal ladhina yastakbiruna an ibadati sayadkhuluna jahannama dakhirin. sayadkhuluna jahannama dakhirin. ó fẹ́ jẹ́ lọ́lá máa ṣàdúà, ó fẹ́ jẹ́ èèyàn gidi láàrin àwùjọ máa ṣàdúà, ọwọ́ rẹ̀ ò tó tí máa ṣàdúà, ìgbàgbọ́ rẹ̀ sì gbọdọ̀ dúró lérí pé ní tó ń pè ọba tí ń jẹ́ ní pè ní. Allah àtàrídọ́ an takuna fi qawmi lahum zadu wa anta bighayri zadi. ọ̀rọ̀ àwọn kan wájú láwọn èèyàn ńláńlá láwọn ẹni tí ọlọ́run ọba gbàdúrà wọn lérí ọmọ, ọlọ́run gbàdúrà wọn lérí ara wọn, wọ́n jẹ́ èèyàn láàrin gbogbo ibi tó bá dé. àtàrídọ́ an takuna fi qawmi lahum zadu wa anta bighayri zadi. lahum zadu wa anta bighayri zadi. àwọn wọ̀nyí àwọn ẹni tó rí tọ́rọ̀ wọn yọrí sí rere, àwọn ẹni tó rí tọ́lọ̀ wọn bá dá sọ́rọ̀ wọn, wọ́n ní èsè ń pa dáadáa tí wọ́n pa síwájú ọlọ́run lẹ́yìn ọ̀ranyàn, wọ́n láwọn àdúrà rẹ̀ tí wọ́n ń ṣe sọ́dọ̀ ọlọ́run ọba, wọ́n ní iṣẹ́ rẹ̀ tí wọ́n ń ṣe sọ́dọ̀ ọlọ́run, àwọn nípalẹ̀mọ́ rẹ̀ wa anta bighayri zadi. lahum zadu wa anta bighayri zadi. kí ni ó bá wí, kí ló fẹ́ gbà tí ò sí lọ́wọ́ ọlọ́run, kí ni n tó fẹ́ jẹ́ típa ọlọ́run ọba òka, kí ni n tó fẹ́ dà típa ọlọ́run ọba òka. innal ladhina yastakbiruna an ibadati sayadkhuluna jahannama dakhirin. sayadkhuluna jahannama dakhirin. ìkan nínú àwọn sàhábà Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí a ń pè ní Abi Sa'id radiyallahu ta'ala anhu, ó ní anna nabiyya sallallahu alayhi wa sallam qala, ó sọ báyìí wípé ma min muslimi yad'u bi da'watin laysa fiha ithmun Allahu akbar. wala qati'atur rahim. Allahu akbar. Ànábì ní kò sí ẹni náà nínú mùsùlùmí tí ń bá ń bẹ ọlọ́run ọba yálẹ̀ yíyọ òun àdúrà tó bá mà ááyà alukur'ani ni àbálùkur'ani lódìdí ni máa ń tọ́ níbi ṣàskar àbáwọn àsìkárù tá Nábì ńlá kalẹ̀ fún wa ní àbí orúkọ ọlọ́run ọba kan ní laysa fiha ithmun. Allahu akbar. ìwọ̀n tó lọ fi rin níbẹ̀ nìyẹn laysa fiha ithmun, tí ò sí ẹ̀ṣẹ̀ ìdílọ́wọ́kọ́ tí máa ń dìní lọ́wọ́kọ́ kádùá má gbà. La ilaha illallah. gbogbo ẹ̀yin aládùá tẹ́ ẹ bá ń ṣàdúà, gbogbo orúkọ ọlọ́run yòówù tó bá wù kó lè máa fà bó ti lè pọ̀ tó, má pọ̀ ọlọ́run ò gbàdúrà rẹ̀. àdúà tọ́lọ́run máa ń yára àgbàlẹ̀ tí ò bá lẹ́ṣẹ̀ nú. Ànábì ní laysa fiha ithmun, àdúà tá a bá ń ṣe tí ò lẹ́ṣẹ̀ nú, òun ṣàdúà ó tún lu jìbìtì. Laysa fiha ithmun. Allahu akbar. òun ṣàdúà ó tún ṣe ṣìnà. Laysa fiha ithmun. bó bá ṣàdúà tó kó lérí a ní àdúà lẹ́ẹ̀kan náà, owó àtògbógbó lórí. Allahu akbar. Laysa fiha ithmun, gbogbo ìwà jàmbá, ìwà tí ò dá, ìwà tí ọlọ́run ọba kọ̀ fún wa ká má dé díẹ̀ tí ò bá sí lára ẹni tí ń bá ń ṣàdúà. wala qati'atu rahim, tí ò sí ṣẹni tí ń jákun ẹbí.
jákùnjákùn ẹbí. gbogbo ẹni yòówù tó bá jẹ́ àfà wòlíì yòówù tó bá wù tó lè jẹ́ aládùúà yòówù tó bá wù kó lè jẹ́ tó bá jẹ́ ni tí ń jákùn ẹbí ọlọ́run ti kọ̀yìn gbígbàdúrà sí. Allahu akbar. Ànábì Muhammad ló wí bẹ́ẹ̀ o. Sallallahu alaihi wasallam. Ànábì ní gbogbo ẹni tí ò bá ní ààyè tí ò ṣẹ̀ṣẹ̀ kankan nínú ìṣesí ẹ̀ kì í jẹ haramu kì í ṣàbòsí èèyàn kì í ṣe jàmbá èèyàn kì í lu jìbìtì èèyàn gbogbo ohun yòówù tó bá jẹ́ nǹkan pálẹ̀ àwọn ìwà tọ́lọ́wọ́n bá kọ̀ fún wa kì í ṣòkúrọ̀ èèyàn ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ kì í sọ ní tiẹ̀. Allahu akbar. wala qati'atur rahimi tí kì sí pín okùn ẹbí. Ànábì ní gbogbo ẹni tí ò bá ní méjèèjì yẹn lọ́wọ́ illa atahu Allahu biha ihda thalathi tí bá ń ṣàdúà ọlọ́run ó fi àdúà ní fífún ní ọ̀kan nínú àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta. wa qala rabbukum ud'uni astajibu lakum innal ladhina yastakbiruna an ibadati sayadkhuluna jahannama dakhirin. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní inú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tá fúrú èèyàn bẹ́ẹ̀ imma an tu'ajjala lahu da'watahu aw imma an tu'ajjala lahu da'watuhu ó ṣe é ṣe irú ẹni bẹ́ẹ̀ tu'ajjala lahu da'watuhu ọlọ́run ọba ó sáré yóò fi gbígbàdúrà fi ṣe é lọ́ṣọ̀ọ́ yóò gbàdúrà rẹ̀ gbogbo ohun tí ń bá fẹ́ ọlọ́run ọba ó fún ní nǹkan náà kò ní fi nǹkan àmì ìrọ́pò ẹ̀ fún ọlọ́run a máa ṣe bẹ́ẹ̀ ń gbà mí. Allahu akbar. gbogbo ẹni tí ń bá ń ṣàdúrà tó bá ń fa ràzáàkù torí kọ́lọ́run ó lè fún ọ lówó. ìyá tí yá rizqu arọ́gàdá min kulli makan náà ló bá ń fà nítorí kò lè dárìsìkí Latifu nítorí kò lè bá àánú pàdé gbogbo iye ohun tó bá wù kó lè máa fà ń bẹ̀ wàhábù orí ọlọ́run ká ló ń fẹ́ ni tó bá ń ṣe bó tilẹ̀ wù kó máa ṣe tó máa rántí. Ànábì wa Muhammad àwọn ní gbogbo ẹnikẹ́ni tí ó bá rí bẹ́ẹ̀ o ọlọ́run ó fún lọ́kànnú àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí. Allahu akbar. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ̀sùn máa rí ẹ̀kọ́ ìsìnkọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna ìkànnì tó ń tànmọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa Sunna. nípa tá ń bá bọ̀ wá nípa àwọn nǹkan tí èèyàn ó ti bí àdúrà bá pàdé Allahu akbar. Allahu akbar. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní gbogbo ẹni yóò tí ń bá ń ṣàdúrà tí ò bá sí ayẹ níbi ẹ̀ṣẹ̀ tí ń bá ń ṣẹ̀ tí ò sì sí kọ́lọ́fíkà níbi ètò ẹbí rẹ̀ kò tọwọ́ rẹ̀ dàrú méjèèjì ni ò bá ṣẹlẹ̀ sí ọlọ́run ó fún lọ́kànnú àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí. àtàrídọ́ àǹtakùnà fi kankan omi lahum zadun tàbíkẹ́ ìzádì. nínú àwọn nǹkan tá nẹ́bí kà ọ̀kan la sọ síwájú lẹ́ẹ̀kan èyí tá a sọ síwájú ni pé imma an tu'ajjala lahu da'watuhu ó súnmọ́ kọ́lọ́hun ọba ó yára gbàdúrà rẹ̀. ẹlẹ́ẹ̀kejì ń bẹ wa imma an yaddakhiraha lahu fil akhirah àbí kọ́lọ́hun ọba ó tọ́jú ẹ̀ fún dàkíyàmà. oore tó ń bá ń fẹ́ ẹlòmíì ó máa fẹ́ owó ló máa fẹ́ rí ọlá pé kọ́lọ́hun ọba ó kẹ́hùn kó ṣàánú òun fẹ́ kọ́lé òun fẹ́ ra mọ́tò yóò máa wá sa kùránì bí n bá ń ṣe ń ké kùránì yóò máa yan náfìlà yóò máa ṣe oríṣiríṣi ọlọ́run ó ní gbogbo ohun tó ń tọrọ ni èyí tó ń ṣe ni alikiyama ló wà. Allahu akbar. Ànábì wa Musa alayhi salatu wa salam òun ló bẹ̀rù ọlọ́run kan pàdé òun náà ń bẹ ọlọ́run pẹ̀lú àwọn orúkọ ọlọ́run tó dáa bí n ti ń pẹ ọlọ́run ti ń pẹ ọlọ́run Ìsá rí pé wàhálà arákùnrin yìí pọ̀ àmọ́ àdúrà rẹ̀ ò gbà bí Musa sì ni ó rí pa wàhálà rẹ̀ pọ̀ ọlọ́run ò gbàdúrà rẹ̀ ó wá déwájú ọlọ́run Musa ọlọ́run lágbájá ń bẹ̀ ọ́ gbàdúrà rẹ̀
kí Musa ó tó lọ bọ́ lọ́hùn kó tó dókè túrì sí iná ó súnmọ́ arákùnrin náà ó ní kí ni tó ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó ní àmọ́ ń bẹ̀ náà ni oore tó pọ̀ ni mo sì ń wá ó bá dọ̀hùn kó sọ fọ́lọ́hùn pọ́ lọ́hùn mọ́ ń wóore tó pọ̀ ó sì Musa dókè túrì sí iná ó jíṣẹ́ fọ́lọ́hùn Ọlọ́run ní ṣé ní tí ń fẹ́ náà nìyẹn ọ̀dà àwọn Ọlọ́run ti ṣe Musa ó padà látòkè túrì sí iná yóò lọ wọ arákùnrin yìí ó rí pé ó ti kú ó kọ́dà ó ti ń bìdì Musa ní Ọlọ́run èyí ṣe Ọlọ́run ní ohun tó béèrè ó béèrè oore tó pọ̀ sì sí ń bí alkiyama ló wà àlìjánà lóore tó pọ̀ wà iná ni mo fi pè é lọ sọ́hun kó fi lọ gbádùn lọ́hun ìwọ náà tó bá ń ṣàdúrà tádùá rẹ ò báyìí tí ìgbà nábì ní kó má banújẹ́ oṣù mọ́kọ́lọ́hun bá ọmọ tọ́jú ẹlẹ́dìí alkiyama. Allahu akbar. ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ wa imma an yasrifa anhu su'a mithlaha dèdí aburú tó tó àdúrà tó ń ṣe ni Ọlọ́run ó ní kí àdúrà ní kó máa ká àwọn aburú náà kò fún ọ yóò máa ká àwọn mùsíbà tó bá yẹ kó jálù ọ àwọn àdánwò tó bá yẹ kó jálù ọ gbogbo àgbàdo àwọn sàábé gbọ́ àlàyé àǹfààní oríire tí ń bẹ fún àdúrà kọlu àwọn à ń sọ báyìí pé ìzàn tó bá rí bí o nukfir ọ̀hún sí Ọlọ́run àníyé má màṣàdúrà lóòrèkóòrè kọ́ọ̀lá annabi wa sọ báyìí wípé Allahu akthar Ọlọ́run ọba pọ̀ jù bẹ́ẹ̀ lọ orí Ọlọ́run pọ̀ jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá ń bẹ̀ẹ́ tẹ́ ń ṣàdúrà fún orí yóò máa pọ̀ sí ni iná ló mú annabi wa Muhammad lannabi fi ní inna rabbakum tabaraka wa ta'ala hayyun karimun ọba wa ọba tó lọ́lá ni ọba alágbára ni ọba tó gbangba ni ọba onítìjú ni ọba tí máa ń tìjú ni alápọ̀nlẹ́sì lọ́lọ́run yastahi min abdihi iza rafa'a yadayhi ilayhi an yaruddahuma safara. Ànábì ní kí ẹrú yẹn máa ń ti Ọlọ́run lójú kẹrú ó tẹ́wọ́ ẹ̀ méjèèjì wọ́n mọ̀ wá pé ya Allah ya Rahman ya Wahhab kó mọ̀ wá pọ̀ Ọlọ́run pàápàá ní Ramadan bá àti wàyí Ọlọ́run ló máa yé ìdààmú tẹ́lómi ti dààmú lórí àdúrà ṣíṣe lóòrèkóòrè ó jí lóru ó àmà jẹ́ ń tọ́ka sí pé Ọlọ́run ó gbàdúrà àwọn Ramadan débi tó dé yìí wọ́n rí gbà pẹ̀lú àdúrà gbígbàdúrà sí Ànábì ní kò sí bí ó ti tẹ́wọ́ síwájú Ọlọ́run ní máa ń ti Ọlọ́run lójú kọ́lọ́hún ó jẹ́ kẹ́rú náà káwọ́ náà ló fìfo kó má fi nǹkan fún Ànábì ní bí ó bá pọ̀ tí ò bá rí orí ayé yóò rí orí alkiyama bóore tí ń fẹ́ bóore ayé nì tí ò bá tọ́ sí alkiyama ò tọ́ sí Ọlọ́run wa sì fà àdúrà ní fi lé aburú jìnnà fún ọmọ kò yé ọmọ kádàrá Ọlọ́run ọmọ tó wà ń pamọ́ bóyá gbogbo àwọn àdúrà tó ń ṣe láti jó ní yìí kí Ramadana tó dé àti èyí tó wo kókó mọ́nú Ramadana tààjú ti fẹ́ dé nísìnyí tí gbogbo a máa jí lóru a máa yan náfìlà a máa bẹ lọ́hùn gbogbo àdúrà tá ń bẹ lọ́hùn fún láti bí àwẹ̀ bí ọdún mẹ́ta sẹ́yìn ta rò pọ́ lọ́wọ́ ọbọ̀ ògbà alájà bóyá gbogbo èyí ní Ọlọ́run fi ń láwọn aburú tiẹ̀ tàwọn ọmọ ẹ tàwọn àrọ́mọdọ́mọ rẹ Ọlọ́run fi ń lé jìnà fún ọmọ ọ̀wá ń kanjú má kanjú má sì ró rẹ pín pò lè jẹ́ èèyàn ẹni tí ò jẹ́ èèyàn láyé yìí ṣe é bù àlìkìyàmà ló ṣòro ọ̀hún ṣàdúà àdúà rẹ ò gbà ọ̀wá ń fọkàn sẹ́ni tẹ́ ẹjọ́ jà oko ó kù díẹ̀ káàtó gbogbo báyìí ò kó lè rí ìgbàgbọ́ wa ni ẹja mójútó níbi àdúà ṣíṣe nítorí pé gbogbo ohun tá ànábì wí ànábì fi pè wá ṣàkíyèsí bá a bá ń ṣàdúrà ká múra sí ká sì mọ̀ wípé kì í ṣe nǹkan tá à ń ṣe tá à ń tún kájú kú ò pé bá akúkú ṣe náà àrà pẹrẹ. èmi ò ṣe díẹ̀ yóò filẹ̀. bá yòówù ká lè máa ṣe tó ká gbà wípé ọba tá à ń ṣe é fún gbogbo ẹ̀ ní ń gbọ́ gbogbo ẹ̀ ni ó sì gbà gbogbo ẹ̀ ni ó sì ṣe òdòrún ní. ud'uni astajib lakum innal ladhina yastakbiruna an ibadati sayadkhuluna jahannama dakhirin. ó fẹ́ wọná lálkìyàmà ó fẹ́ rí dààmú alkìyàmà ó fẹ́ rí mùsíbà alkìyàmà mójútó Ọlọ́run máa sìn máa bẹ̀ máa pè má pẹ̀lú mi. wa idha sa'alaka ibadi anni
فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني. شهر رمضان oṣù Ramadan tá wà nínú ẹ̀. فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. فهو شهر الرحمات. oṣù tí oṣù ìkẹ́ni oṣù oríṣiríṣi ìkẹ́ni àwọn ìkẹ́ tó pọ̀ yanturu ní bẹ nínú oṣù náà. wal maghfira oṣù àforíjì ni wal untaqa oṣù tí Ọlọ́run ọba máa ń bọ́ okùn Jahannama kó lọ́rùn ẹni ni. Ọlọ́run wá láwọn àsìkò tó yanjú láwọn àsìkò tó ṣe ń fọkàn balẹ̀ sí nínú Ramadan tá wà yìí sallallahu alayhi wa sallama Ànábì fi ọlọ́kàn balẹ̀ tó bá ti rádùá gbogbo aláwẹ̀ ni gbígbàdúà ọmọ abẹ fáláwẹ̀ hatta yuftir títí yóò fi ṣínú ni ihun tó fàtà lè fi sọ bẹ́ẹ̀ tọ́kàn wá fi balẹ̀ ni pé òun ṣí Ọlọ́run Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallama ó ní thalathatun la turad èèyàn mẹ́ta ń bẹ tọ́lọ́hun ọba ò ní kọ àdúwà wọn la turaddu da'watuhum Ọlọ́hun ọba ò ní kọ àdúwà wọn láti gbà. àwọn mẹ́ta mẹ́ta nínú èèyàn Ọlọ́hun ní dá padà kò ní dàdúwà wọn padà wọ́n ń ṣe Ọlọ́hun ó sì ní mo gbà mo múṣẹ́ ń ṣe bẹ́ẹ̀. ẹni àkọ́kọ́ ń bẹ as-sa'imu hatta yuftir. Allahu akbar. gbààwẹ̀ bá a ṣe wà ní Ramadan nísìn àgbà pọ̀lú ẹ̀tọ́ Ọlọ́run àgbà pọ̀lú ìlànà tọlọ́hun yàtọ̀ sí ká fi oúnjẹ àlè fi jẹ sàárì ká wá fi tìyàwó fi sínú ẹni ó sínú tán tó wá fò gógóró tẹ̀ ìhùn kọ́ àrúwẹ̀ léyìí kọ́ gbọ́mi àkọ́kọ́ mbẹ̀ Ànábì ní as-saimu hatta yuftiru ẹni ó gbààwẹ̀ tí ojú rẹ̀ gbààwẹ̀ tí imú rẹ̀ gbààwẹ̀ tẹnu rẹ̀ gbààwẹ̀ tí gbogbo oríkèéríkèé rẹ̀ gbààwẹ̀ hatta yuftir fi dàsìkò tí ó fi sínú àdúrà tí ń bá ń ṣe Ọlọ́run máa gbà. àkọ́kọ́ nu àdúrà tí irú ẹni bẹ́ẹ̀ ń bá ń ṣe Ọlọ́run ó gbà á. Ọlọ́run ò ní yọ̀kan lẹ̀ kódà kó látàárọ̀ kó wà ń dìjọ kó àdúrà kó máa bẹ lọ́hùn Ọlọ́run ní gbogbo ẹ̀ ní gbà. Allahu akbar. kò sí ìkàdí nígbà mbẹ kó tún dọ̀sán kó tún máa bẹ̀mí ìtún gbà kó tún di ìrọ̀lẹ́ kó tún máa bẹ̀mí ìtún gbà ó bá dì sínú tó bá tún bẹ̀mí ìtún gbà. Allahu akbar. aláwọ̀ lákòókò tọ́lọ́hun ò ní gbàdúrà rẹ̀. wa idha sa'alaka ibadi anni فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. alákọ̀ọ́kọ́ aláwẹ̀ bá ti jókòó yìí tá à ń gbààwẹ̀ bá a bá gbà Ọlọ́run ti fẹ́ tá a sọ àwọn òfin Ọlọ́run nú ẹ̀ ẹnu wa ti dóró ti dàṣẹ́. Allah kò mọ́ ṣe pé. iná ilé mú ànábì Muhammad ànábì ní bí a bá wà ní Ramadana tó ń gbàwẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ bá bọ́ ọjà yóò yẹ pé ó ń gbàwẹ̀ torí inú ẹ̀kọ́ tí Ramadan tí àwẹ̀ mú lọ́wọ́ àwẹ̀ ò fẹ́ ká yẹn di àwẹ̀ ò fẹ́ ká jà. ẹlẹ́ẹ̀kejì náà àwọn dáà nẹ́bì ní Ọlọ́run ọbọ̀ ní kọ àdúwà wọn wàlì ìmáàmù làádìl ìmáàmù tí ń bá síwájú ìjọ tí ń bá ń ṣe déédéé ohun tí ń wí fáwọn aráyé ìwà ẹ̀ là ń bá lọ́wọ́ ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ò yàtọ̀ síwà owó ẹ̀ kò ṣe ń jàmbá àwọn jàmá rẹ̀ ó dúró dáadáa pẹ̀lú Ọlọ́run ó dúró dáadáa pẹ̀lú àwọn ẹ̀dá Ọlọ́run gbogbo orú àwọn ẹni bẹ́ẹ̀ tó ń bá dúró déédé àdúrà tí ń bá ń tọrọ Ọlọ́run ó gbà nítorí pé gbogbo àwọn jàmá tí ń bẹ lẹ́yìn àwòkọ́ṣe dáadáa ni wọ́n mọ̀ wò láre ìlànà Nábì fi ní irú wọn gbígbàdúrà ń bẹ lára wọn. ẹlẹ́ẹ̀kẹta da'watul mazlum gbogbo àwọn ẹni tá a bá ṣàbòsí fún aláàjì gbogbo ẹni tó bòsí eré wọn ló kù tí ń jà ẹlòmíì bàbá ló ṣàbòsí èèyàn yóò jà lérí bàbá ló jà lérí ọmọ yóò jà lérí ọmọ
dáwọ́tul mazlum ànábì ní gbogbo alábòsí tẹ́ ẹ bá ṣàbòsí fún yàn kan àdúrà òní kò ní gàgá ńlọlọ́run fi ń sọ fún wa ẹ bá wọ àyà yìí àyà tá à ń ké lọ́wọ́ bẹ́ẹ̀ ìdá sàálàkà. wa idha sa'alaka ibadi anni. ẹ̀rí pé àyà yìí nígbà tí ọlọ́run ọba fẹ́ mú àyà yìí wá àyà àwẹ̀ Ramadan ló kọ́kọ́ ṣáájú. Allah. kọ́lọ̀ wọn ọba ó tó wá mú àyà yìí wá ó tó tẹ̀léra wọn. shahru Ramadan alladhi unzila fihi al-Qur'an. àyà yẹn ló ṣáájú àyà yìí ọlọ́run wá sọ nínú àyà tó wà nísàlẹ̀ pé wa idha sa'alaka ibadi anni fa inni qaribun ujibu da'wata da'i idha da'ani. arábìnrin ọlọ́run ni wọ́n ń bọ̀ wá bàrẹ̀ ànábì wa Muhammad tí wọ́n bá wá béèrè lọ́wọ́ tìrẹ Muhammad nípa èmi ọlọ́run pé ọlọ́run tó ní ká máa tẹ̀lé à ń tẹ̀lé ọlọ́run ní tó ní ká gbààwẹ̀ fún à ń gbà fún gbogbo àdúrà la ṣe nínú àwẹ̀ jíjí àgbọ̀n kankan. wa idha sa'alaka ibadi anni fa inni qaribun ujibu da'wata da'i idha da'ani. fún wọn lésì èsì tó fún wọn ni pé èmi lọ́ba agbọ́ fèsì abéèrè nǹkan fún ni bẹ́ẹ̀ bá ti pè mí ìjẹ́ yín. Allah akbar. Allah. Fa inni qaribun mo súnmọ́ yín pẹ́kí. Fa inni qaribun. Kò sí ohun tẹ́ ń wí tí ń gbọ́. Fa inni qaribun. Kò sọ̀rọ̀ tẹ́ ń sọ tẹ́ ń béèrè tí ò yé mi. Fa inni qaribun. Èyí tẹ́ ń tọkàn rò téèyàn kan ò bá yín gbọ́ gbogbo ẹ̀ ni mo gbọ́. Fa inni qaribun. Bẹ́ẹ̀ lómi ń bá ń jẹ sàárì lọ́wọ́ ohun tó fẹ́ béèrè lọ́wọ́ Ọlọ́run ọkàn ni ó máa fi béèrè Ọlọ́run ní mo gbọ́ gbogbo ẹ̀. Fa inni qaribun. A ìgbọ́ka tí ń bẹ̀sẹ̀. Fa inni qaribun. Mo súnmọ́ yín o. Ujibu da'wata da'i idha da'ani. Gbogbo pẹnipẹni tí ń bá ń pè mí ń dá lóhùn. Allahu akbar. Gbogbo tọrọ nǹkan tí ń bá ń tọrọ nǹkan lọ́dọ̀ tèmi Ọlọ́run ń dá lóhùn. Ujibu da'wata da'i idha da'ani. Gbogbo ẹnikẹ́ni tí ń bá ń fọ̀sán rẹ̀ òru rẹ̀ fi dárúkọ tèmi Ọlọ́run ó gbààwẹ̀ fi dárúkọ tèmi Ọlọ́run Ramadana kò dákẹ́ inú àwẹ̀ báyìí ló yẹ kó tó tẹ̀ ká múra mọ́ Ọlọ́run dáadáa torí pé Ọlọ́run bá ti ṣílẹ̀kùn kẹrẹ̀ kalẹ̀ tó fẹ́ bù kárí ayé inú àwọn àsìkò yìí àwọn àsìkò tó yẹ ká dúkàkà mọ́ Ọlọ́run ni ká kúra mọ́ Ọlọ́run ni gbogbo ẹni yòówù tó bá jẹ́ pé orúkọ Ọlọ́run kan ní máa ń ṣe láàárọ̀ ni kó fi tọ̀sákún kó fi talẹ́kún yóò rí i pé yóò bá gbígbàdúrà pàdé nu Ramadan. Fa inni qaribun ujibu da'wata da'i idha da'ani. Ọlọ́run ní bẹ́ẹ̀ bá pè mí ní dáin lóhùn o falyastajibu li. ẹ jẹ́ pé èmi Ọlọ́run. falyastajibu li. ẹ gbọ́ràn fẹ́mi Ọlọ́run. falyastajibu li. waliyu'minu bi. bẹ́ẹ̀ bá pẹ̀ lómi tó wọ́n pè mí Ọlọ́run náà lẹ́ ń pè ẹgbà ẹni gbàgbọ́ sí mi Ọlọ́run ẹgbà mi gbọ́ ẹ waliyu'minu bi. la'allahum yarshudun. La'allahum yarshudun. Gbogbo kẹ̀kẹ́ kúkú yín ìtọ́sọ́nà yín ò sí lọ́wọ́ ẹnìkan wọ́ tèmi Ọlọ́run ló wà. Allah. Ìmọ̀nà yín ò sí lọ́wọ́ ẹnìkan wọ́ tọwọ́ tèmi Ọlọ́run. Wa idha sa'alaka ibadi anni fa inni qaribun ujibu da'wata da'i idha da'ani. فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. Ọlọ́run bá mú àyà yìí wá lẹ́yìn àyà Ramadan lẹ́ẹ̀kan náà tọ́lọ́ fi sọ Ramadan tó fi ròyìn Ramadan bó ti tó. ẹ̀rí ìgbà tó mú àyà yìí wá ó fi pè wá ṣàkíyèsí pé bẹ́ẹ̀ bá sákàkà fẹ́mi Ọlọ́run tẹ́ ẹ dúró re fẹ́mi Ọlọ́run ẹ gbà mí gbọ́ pé kò sí ohun tí ń lè ṣe kò sí ohun tí pàmì ò ká kò sí ohun tí pàmì ò lè ṣe. Allahu akbar. فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون
فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. النبي محمد صلى الله عليه وسلم أني الدعاء ينفع مما نزل ومما لم ينزل. àdúà máa ń ṣàǹfààní fágbákò tó ti ṣẹlẹ̀. Allah. dáadáa tó ṣẹlẹ̀ sí wa tá a fẹ́ ó bàjẹ́. ìran oore yòówù tó bá wù kó wà lọ́dọ̀ wa tá a fẹ́ kó sún sẹ́yìn àdúà máa wúlò fún. àti aburú tí ò tí ì ṣẹlẹ̀ àti dáadáa míì tá à ń béèrè tí ò ì tó wa lọ́wọ́ àdúà máa ní kápá lórí ẹ̀. gbogbo ẹni yòówù tó bá jáládùá tó bá dúró re Allahu Akbar tó bá jẹ́ ẹni tí máa ń bẹ ọlọ́run ọba náà ó dúró re pẹ̀lú ẹ̀. Allahu Akbar. Ànábì wa Muhammad nígbà tí ó wà parí ẹ̀ ó ní fa alaykum ibadallahi bid-du'a àdúà dọwọ́ yín ẹ̀yin ẹrú sí ọlọ́run. Allahu Akbar. pàápàá ní oṣù Ramadan tá wà yìí. Allahu Akbar. àdúà dọwọ́ yín. gbogbo báyìí kí a lè máa wà láyé tá a bá fàárọ̀ bẹ́ tá a fọ̀sán bẹ́ ká má sùn débi wọn ẹ̀ṣẹ̀ tí ó fi dí wa lọ́wọ́ kó ká dúró àwọn ọgbà. nahnu nad'u ila fi kulli karibin. gbogbo ọgbàlá ń bẹ lọ́hun lórí gbogbo àdánwò tí ó kà wá. inda kashifil kurubi. bádánwò bá kà wá bá a bá ń wo òye kan tí ò bá ti tó wa lọ́wọ́ a máa bẹ lọ́hun a máa gbà wẹ̀ gbàdúrà ní bàgbà tá a kọ́ ìsọ́lọ́hun. Allah. nánú nad'u ila fi kulli karibin thumma nansahu inda kashifil kurubi. bóni bá dá àbí bóni bá rí bákan ọlọ́run láṣọ ma bá a ti wá sọ̀rọ̀ ọlọ́run fún wa yìí pé ká máa ṣàdúà bẹ́ẹ̀ lómi bá wá múra ṣàdúà fi kún bó ti múra sí tí wọ́n ń ṣe tí ń yanrí ẹ̀ tí ń ṣe nú àwẹ̀ tí ń yanrí ẹ̀ tí ń ṣe gbogbo ẹ̀ tí ń bọ́ sí. nad'u ila fi kulli karibin thumma nansahu inda kashifil kurubi. ẹgbẹ́ yẹn ni ń wá ipò ń wọ́lá ń wá nǹkan rẹ̀ ó wá torí ẹ̀ irun rẹ̀ ò já ó torí ẹ̀ àwẹ̀ rẹ̀ ò já ó torí ẹ̀ ń ṣe ń rè ń gbàdúrà gbogbo ọ̀nà ní fi ń ṣe àdúrà rẹ̀ gbà tán ó gbàgbé ọlọ́run kò kírun mọ́. nahnu nad'u ila fi kulli karibin thumma nansahu inda kashifil kurubi thumma nansahu inda kashifil kurubi. àjálù mùsíbà bó tilẹ̀ wù kó pọ̀ tó bó tilẹ̀ wù kó kéré tó àdúrà ní máa ń ṣí. thumma nansahu inda kashifil kurubi thumma nansahu inda kashifil kurubi. thumma nansahu inda kashifil kurubi thumma nansahu inda kashifil kurubi. kí là ń dààmú fún kí là ń bá kúkú kẹ́kẹ́ fún Ànábì wa Muhammad ọ̀rọ̀ tá Ànábì sọ ń pa àdúrà ní gbàdúrà ṣíṣe bí à ń bá tó wá ṣe inú Ramadana ó mà lọ́lá púpọ̀. Ànábì ní gbogbo àdúrà tálàwẹ̀ bá ń ṣe di ìgbà tí ó fi ṣínú Ọlọ́run máa gbàdúrà rẹ̀. kí la wá fọlọ́run lẹ̀ sí ẹjẹ́ máa pé àdúrà láǹfààní púpọ̀ nínú Ramadan nínú àwẹ̀ gbígbà pápá nínú Ramadan tó jẹ́ oṣù àforíjì oṣù kẹ́yìn. thumma nansahu inda kashifil kurubi. naam. kayfa narju ijabata ad-du'a'i. كيف نرجو إجابة للدعاء قد سددنا طريقها بالذنوب قد سددنا طريقها بالذنوب. gbogbo ara wa gbàdúrà kádùá wa gbà ká máa pọ̀ lọ́hùn kó máa dá wa lóhùn
lẹ́sẹ̀kẹsẹ̀ ká máa tọrọ nǹkan kó máa fún wa lẹ́sẹ̀kẹsẹ̀ a sì ti kùnà pẹ̀lú gbogbo àwọn ìwà ọwọ́ wa tí ò dáa. kayfa narju ijabata lid-du'a. báwo là ń ṣe ń wá gbígbàdúrà lọ́dọ̀ ọlọ́run báwo là ń ṣe ń wá ká máa pọ̀ ọlọ́run lórúkọ tí ń jẹ́ kó dá wa lóhùn lẹ́ẹ̀kan náà. kayfa narju ijabata lid-du'a. qad sadadna tariqa bizunubi. qad sadadna tariqa bizunubi. qad sadadna tariqa bizunubi. qad sadadna tariqa bizunubi. àkùnà àfojú ọ̀nà tọlọ́hun lẹ̀ àtẹ̀lé tọlọ́hun àtẹ̀lẹ́ṣẹ̀ ọlọ́hun àwọn ń bẹ lọ́wọ́ àwọn ní kádùúwà wọ́n gbà kò lè gbà. kayfa narju ijabatan lid-du'a'i. qad sadadna tariqa bizunubi. qad sadadna tariqa bizunubi. ó ń ṣe ọlọ́run Ànábì wa Muhammad ìhun tó fi pè wá ṣàkíyèsí iná lélẹ́yìí. Ànábì ní àdùáhù àdúà ṣíṣe yanfa'u mimma nazala gbogbo àdákádàrá tá a ti rí tó ti tó wa lọ́wọ́ yálà ó jẹ́ èyí tó dùn mọ́ wa ni yálà kì í ṣe èyí tó dùn mọ́ wa ni yálà orí bá a ti fẹ́ ni àbí orí bá a ti fẹ́. nánú nàdíhù ìlà fi kulli karibin thumma nansa'u inda kashifil kurubi. àdúrà máa wúlò fúnrú nǹkan bẹ́ẹ̀ wa mimma lam yanzil àwọn àmì ò tí ì ṣẹlẹ̀ lóore ìdùnnú àwọn aburú mi ń bẹ tójú wo orí tí làákàyè wò débẹ̀ tí ń bẹ lákọọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run. kayfa narju ijabatan lid-du'a'i. qad sadadna tariqa bizunubi. qad sadadna tariqa bizunubi. ọ̀nà tádùá ń gbà àti dínà rẹ̀ mára wa. ẹ̀ṣẹ̀ ni. ọ̀nà wo ló gbà fi dínà rẹ̀ má rẹ̀ níbi tó ń lọ tó o bá sínú tání ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀. Allahu akbar bí tó ń ṣẹ̀ṣẹ̀ sí. ẹlòmíì tó bá sínú nírọ̀lẹ́ ìyàwó ń yàwó ibẹ̀ ni ó sùn májúmá ti di sàárì. ọlọ́run ní mo ìfẹ́ bẹ́ẹ̀. qad sadadna gbogbo àdúrà tẹ́ ń bá ṣe ọlọ́run ní ìnígbà. tariqa bizunubi. qad sadadna tariqa bizunubi. ramadana oṣù àforíjì ni ramadana oṣù kẹ́ni ramadana oṣù àmójúkò ni ramadana oṣù tá à ń bókù ná kó lọ́rùn ni. àpapọ̀ ramadana ìkẹ́ ìgẹ̀ni. bá a ti mà. àrin ramadana àforíjì ni. ó ti yé wa sí. ìgbẹ̀yìn ramadana àlìjánnà ni. bá a ti gbọ́ lẹ́nu ànábì. iná ló fà á àwọn àbá fi ń pe wá lákèésí pé qad sadadna. tariqa bizunubi. ẹ má dọ́lọ́ lẹ́bi o. qad sadadna. bẹ́ẹ̀ bá ń bẹ̀ tí ò bá tí ì fún wa ní níta bẹ́ inú kó jẹ́ pé àwọn ẹ̀ṣẹ̀ láìsí kọ̀ọ̀kan tá a ní síwájú ọlọ́run làdúrà ní ń fọ ọ̀má. Allahu akbar. àbí kójú oore ayé ló fẹ́ fi fún wa àbí kójú oore alkiyama ló fẹ́ jẹ́ ó tó wọ́n fún wa lọ́wọ́. ijabatan lid-du'a'i. qad sadadna tariqa bizunubi. qad sadadna tariqa bizunubi. afọ̀nà gbígbàdúrà lẹ̀ àwọn ọ̀nà àwọn gbésẹ̀ àwọn bá ti rìn tá a fi ráàánú ọlọ́run lákàkalẹ̀ fúnra wa yìí. Ànábì wa Muhammad ọlọ́àdúrà máa wúlò fún un tó ti ṣẹlẹ̀ tá a ti rí
fún un tọ́lọ́run ọba ti ní kó tó wa lọ́wọ́ tá a ti rí kódà bó orí bá ń bẹ lọ́wọ́ ẹni kíyàn ó tó múra sádùá ṣíṣe torí pé kó má dòrè ìgbà díẹ̀. Allahu Akbar. bí àti máa kúndùn kó máa ṣàdúà káàbùrú má kàn wọ́n bẹ́ẹ̀ náà ni kíyàn máa ṣàdúà kó orí ọwọ́ ẹni ó má bọ̀ ọ́ lẹ̀ èyí tí ń tún bọ̀ láburú tá a mà àtòrí tí a mà tí ń tún bọ̀ àdúà tó máa wúlò fún a máa ṣàǹfààní fún. Allahu Akbar. Qad sadadina tariqa bizunubi. Qad sadadina tariqa bizunubi. Ànábì wa ní fa alaykum ibadallahi bid-du'a. Allah. Àdúà ṣíṣe ó dọwọ́ ẹ̀yin ẹrú sí Ọlọ́run ẹ máa ṣàdúà. Allahu Akbar. Ẹ máa bẹ Ọlọ́run ẹ má jẹ́ kí oore tí ń bẹ nínú oṣù náà pẹ̀lú ìkọnúró wa pẹ̀lú ìkóraró wa pẹ̀lú gbọ́nà fọ́lọ́run wa nínú oṣù náà kó wá lọ mọ́ wa lọ́wọ́ bẹ́ẹ̀ ká mà ní níta àfi bèrè. falyastajibu li waliyu'minu bi la'allahum yarshudun. Gbogbo ẹrú mi kọ̀ọ̀kan ọmọdé nù wọn ni àgbà nù wọn ni gbogbo ẹnikẹ́ni yóò tó bá wù kó lè jẹ́ ẹ má lẹ́nìkan tẹ́lẹ̀ ní tàmáàsí tó kọjá ìmì Ọlọ́run. falyastajibu li waliyu'minu bi la'allahum yarshudun. èmi nìkan ní kẹ́ gbàgbọ́ ẹ gbà mí gbọ́ kẹ́ dúró re ẹ gbà mí gbọ́ kẹ́ gbọ́ràn fún mi ẹ gbà mí gbọ́ kẹ́ máa ṣe dáadáa tí mo bá ní kẹ́ ṣe ẹ gbà mí gbọ́ kẹ́ máa jìnnà sáburú tí mo bá ní kẹ́ jìnnà sí la'allahum yarshudun la'allahum yarshudun. ọ̀nà àmà kan ò sí lọ́wọ́ ẹnìkan àfọlọ́hun. Allahu Akbar. ìtọ́sọ́nà kan ò sí lọ́wọ́ ẹnìkan àfọlọ́hun. Allahu Akbar. oore àánú tí ó sùn máa ni ọwọ́ ẹnìkan kọ́ ló wà ọwọ́ Ọlọ́run ló wà. wa idha sa'alaka ibadi anni fa inni qaribun ujibu da'wata da'i idha da'ani falyastajibu li waliyu'minu bi la'allahum yarshudun. Ànábì sọ́nú ẹ̀gbà wá ọ̀rọ̀ rẹ̀ kan ó ní dájúdájú innal balaa dájúdájú àwọn àjálù àdánwò gbogbo ọ̀nà tí mùsíbà fi ń kan ni a máa sọ̀kalẹ̀ ṣùgbọ́n só bá sọ̀kalẹ̀ àdúrà tá a bá ṣe lọ́lọ́run ó ní ó ṣe kòǹgẹ́. Ta ní ń bẹ tí ìdààmú ò ní bá láyé ẹni tó bá jáládùá nídààmú tí ni ó dínkù níwọ̀nba ọ̀nà wo ni ó gbà dínkù níwọ̀nba àdúrà tí ń bá ṣe nì iná ni ó máa dí gàgà burú fún ni ò ní jẹ́ ká burú kan ó kàn ni ò ní jẹ́ kí ìdààmú kan ó kàn ni ò ní jẹ́ kí gbogbo àwọn ohun tí máa súnni débi ntọ́lọ́wọ́ bọ̀ fẹ́ ó kàn. Allahu Akbar. lọ́lọ́run fi ní falyastajibu li. falyastajibu li waliyu'minu bi la'allahum yarshudun. bá a ti fẹ́ kó ní orí agbára ọ̀la ò sí lọ́wọ́ wa àfọlọ́hun. Allah. bá a ti fẹ́ kọ́là orí agbára ọjọ́ míì tí ń bọ̀ lẹ́yìn ọ̀la ò sí lọ́wọ́ ẹni tá àfọlọ́hun. wa idha sa'alaka ibadi anni fa inni qaribun ujibu da'wata da'i idha da'ani falyastajibu li waliyu'minu bi la'allahum yarshudun. tó bá rí báyìí ọ̀rọ̀ tọ́lọ́hun ni tọ́lọ́hun ọba fi kẹ́ gbogbo àwa mùmíní ọlọ́run jẹ́ àní títàn rẹ̀ lérí tọ́lọ́hun lérí tànà lérí túnà nábì wa Muhammad la ilaha illallah. Àmín ala kulli shay ala kulli shay ala kulli shay ala kulli shay inna Allah qadirun ala kulli shay. Wassalamu alaikum wa rahmatullah. Allahu akbar, Allahu akbar.
ولله الحمد. الله أكبر الله أكبر الله أكبر. لا